tó ẹ kú ojúmọ́ o ẹ̀yin ènìyàn wa, a kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta, a kú bójú ọjọ́ ṣe rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè yìí. Ọlọ́run ọba láàánú, ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní, ọba ajípọ̀jọ́ kúdà yóò mọ̀ wá pẹ̀lú gbogbo wa. Ọpẹ́ ni fún Olódùmarè, ọba àjíkẹ́, ọba àjíkẹ́, ọba afẹ́nifẹ́re, ọba àjùwàpè, ọba agbérimọ́dẹ̀yìn, afúnimọ́ṣèrègún, ọba lọ́gọ̀lọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gbára àdúgbò abáwọ̀ tí fi yọmọ ẹ̀nú ọ̀fìn. Ìbà lọ́rẹ́ o, ìbà bàbá, ìbà yèyé, ìbà orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé, ìbà olúbíkin, ìbà ọ̀sán ìbíkin, ìbà yín arúgbó aṣọ mọ́balẹ̀, ajẹrun òru ajẹdọ̀ èèyàn mọ́bì. Ìbà yín o, láàlú ògiri òkò, ìbà lọ́rẹ́, ilẹ̀ ọ̀gẹ́rẹ́, ìbà lọ́rẹ́ o. Ẹ̀jẹ̀ ojú wa ṣe, ẹ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹ má jẹ́ kẹ́gun ayé ogún alẹ́sẹ̀, ẹ mọ́jà jẹ sọ́fìn àwọn àgbàlagbà. Aṣọ àgbà ẹ mọ́jà tẹ̀, aṣọ ọ̀ka ènìyàn ẹ mọ́jà tẹ̀. Ẹni táwọn aṣẹ̀tá bẹ̀ tí ò ní gbà, Elédùmarè ó dọwọ́ rẹ lónìí pẹ̀lú gbogbo olólùfẹ́ mi pátá. Má jẹ́ ká bá wọn dá nǹkan papọ̀. Ọpẹ́ ni fún Elédùmarè tó jí wa sí mọ́lẹ̀ àlàyé lénìí. Kí ló mú wa wá sórí ìkànnì lénìí? Ní ìjẹta tó yẹ ká ṣètò lórí live video, tẹ́ bá wò ẹ́ rí pé a wá sórí live, ó nídìí kan àbí ìkejì tí ò jẹ́ wá. Ẹni tó ṣàdéhùn pé àwọn mọ sponsor program wa, tán ní àwọn ó ṣe àtìlẹ́yìn fún ètò yẹn, ni wọn ọ̀rọ̀ ò bọ́rọ̀ lọ bí wọ́n ṣe sọ mọ́. Torí ẹ̀ la ṣe ké sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ èèkàn láwùjọ pé tá a bá rẹ́ni bí ènìyàn bí èèyàn tó lè bá wa jẹ́ kí ìrìn àjò yẹn tẹ̀síwájú. Torí àwọn èèyàn pè mí gan, ṣùgbọ́n kì í ṣẹ̀bi tèmi, èmi ò lówó lọ́wọ́ láti fi sponsor program ká mọ́ ṣe giveaway lórí program wa fáwọn tán bá gbà béèrè wa ká mọ́ fún wọn lẹ́bùn. Àlágbára rẹ̀ ń tiwa. Èèyàn ló pè wá báwọn mọ̀ ṣe pé ká bẹ̀rẹ̀ pẹ̀lú iye báyìí náà, á dẹ̀ bẹ̀rẹ̀, á dẹ̀ ṣe bó ṣe yẹ ká ṣe. Ṣùgbọ́n nígbà tẹ́ni yẹn máa padà wá, wọ́n láwọn pé kò wá wọn lórí tó. Àmì ọmọ nǹkan tí ò wú wọn lórí ń bẹ̀. Ṣùgbọ́n Yorùbá yé mi púpọ̀, Yorùbá yé mi, torí ẹ̀ ni Ọlọ́run dá mi lẹ́dàá tí kì í tètè bẹ́ sí yàn. Mo mọ̀ wà very careful gan. Téèyàn bá pè mí sí nǹkan, màá mọ̀ wò ó ni. Ẹni tó bá mọ̀ mí, ó yẹ kẹ́ ti study irú èèyàn tí mo jẹ́. Mi ì bẹ́ sí yàn, mi kì í ṣe ẹni tí máa ń pè yàn téèyàn mọ̀ rò pé àbí torí owó ló fi ń pè mí. That's my type. Mi ń ṣe lérí kí n máa nìyàn lára pé wá ṣe nǹkan. Ọlọ́run má jẹ́ n rí. I'm not that type. Ṣùgbọ́n kó lè bá a dáa, kó lè tò, kó lè gún, káyé ó lè gún régé, lèmi wà fún. Kí gbogbo nǹkan kó lè dùn. Gbogbo nǹkan ò lè dùn, ṣùgbọ́n ìwọ̀nba tí wọ́n bá contribute ní pàtì títí ẹ kó fi dùn. Tẹ́lómi náà bá fi kún, yóò máa dùn lọ ni. Ẹnìkan ìjà wà dé, òun ló múra wa ìjókòó pé ẹ jẹ́ ká máa tilẹ̀ Yorùbá lọ síwájú. Tètè mi nìyẹn. So ibi tá a bá dé nìyẹn. Tá bá padà máa ṣe live lọ́jọ́ iwájú, tí ò bá tí ì sí ìyẹn ń bẹ̀, ẹ máa bá wa gbà á bó bá ṣe wá. Títí tọ́lọ́ ó fi fọwọ́ tọ́ ẹlòmíì náà lọ́kàn láti ṣe àánú. Àánú tẹ̀ ń wò yẹn kò rọrùn láti ṣe, àfi ẹni tọ́lọ́run bá fi rán. Bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò kí ń mọ̀ pé ẹni tọ́lọ́run bá fàánú rán ni máa ṣàánú. Tọ́lọ́run ò bá fàánú rán ọ lè ṣe, tọ́ ọ bá fagídí ṣe tẹ̀ bó ṣe rí nù. Torí ẹjọ́ tí bàbá yẹn pè mí tó nìkan báyìí láwọn fẹ́ méje, ó yẹ kí bàbá yẹn rí lára wípé mo wà reluctant.
láti accept ẹ̀. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ń jọ yẹn tí mo fọ̀rọ̀ lọ̀ ló ní kí n go ahead pẹ̀lú ẹ̀ pé kó ń gbàdá gbà pé bí èèyàn nígbéraga tí mo fi accept ẹ̀ nìyẹn. Mo dẹ̀ ṣe polongo ẹ̀, mo arrange fún pé at least táwọn èèyàn náà bá ń rí nǹkan tí ó jẹ́ ìwúlò fún wọn lórí ètò wa, gbogbo ẹ̀ náà kọ́ ni ó jọ̀rọ̀. Yóò níbi láti tún mọ́ tọ́jú àwọn tí bàtà bá ń ta lẹ́sẹ̀ lórí ètò. Òun ni wọn bá tẹ́rí tí mo ṣe yẹn. Ṣùgbọ́n bí tipa ẹni tó ṣètò yẹn tó dé nìyẹn. Tó bá jẹ́ pé wọ́n sọ fún mi jọ́ yẹn pé àwọn ò ní ṣe jẹ̀ kan lọ, èmi ò ní wulẹ̀ sọ́dẹ̀tò. I will just call people tí mo mọ̀ pé wọ́n kù díẹ̀ káàtó fún láwùjọ, màá fún wọn. Àwọn èèyàn mọ̀ mí lórí ètò yìí dáadáa. Àìmọye àwọn tó máa ń pè mí tán bá ní àwọn ní ìrànlọ́wọ́ ti tèmi, èmi máa ń ṣe látọwọ́ mi láì pariwo ẹ̀ síta. Ẹ lè gbọ́ láyé àìmọye, and I will do it silently lọ́kàn ara mi. Àwọn tó mọ̀ mí tí mo bá ní, ṣùgbọ́n tí ò bá sí, kò sí èèyàn lè fipá mú mi fún. That's one thing about me. Ìwọ̀n bá tá a ṣe ń gbà yẹn, bí wọ́n ṣe fi rán mi ni mo ṣe ṣe yẹn. Kò dẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Tọ́lọ́run bá ní pé kí ìrànlọ́wọ́ mi dìde lọ́la, á tún ṣe. Bọ̀ eléyìí tí mo fẹ́ fàyọ ń bẹ̀, òun ni wípé mi ì fẹ́ káwọn èèyàn máa dá wa lọ́kàn lé nǹkan tí ò ní continuity. Kò dáa. Ẹ jẹ́ kí ó máa wá bọ́lọ́run bá ṣe fi rán yín pé tí mo ní lágbára rèé láti fi ran àwọn èèyàn lọ́wọ́, ẹ ṣe. Nígbà tí mi ti wá sórí YouTube, tó jẹ́ pé Facebook mi nígbà yẹn òun ni máa ń lò àti TikTok. Ẹnìkan kàn sí wa láti Amẹ́ríkà. A post ìyá kan, ìyá yẹn ń gbálẹ̀ láyìíká, ilẹ̀ ló máa ń gbá tó fi ń jẹun, ọkọ rẹ̀ ti kú. Lágbára Ọlọ́run, àwọn èèyàn dẹ̀ fún lówó. Ara ẹni tó send 5,000, ara ẹni tó send 3,000, ara ẹni tó pé kó wá gba oúnjẹ lágbègbè kan tá a dẹ̀ ṣe gbogbo àwọn ètò yìí tí ẹnìyẹn dẹ̀ gba gbogbo owó ẹ̀ pé. A rí bẹ́ẹ̀ bọ́ mi ò like irú nǹkan bẹ́ẹ̀ yẹn kí n máa bá àwọn èèyàn gbowó. Mo máa ń prefer kéèyàn ó send account rẹ̀ kí n jùlẹ̀ kẹ́ lọ sanwó sínú ẹ̀ fún. Wọ́n ní téèyàn bá yan gúgúrú fáfọ́jú, èèyàn máa súfèé ni. Sọdọ̀ afọ́jú ó máa rí wípé gúgúrú mi wọ́n yan, ẹni tí sì yan ò jẹ́. Bó ṣe rí nù. Èmi kì í jẹ́ kí owó èèyàn kó dàbí kíní lọ́wọ́ mi. That is one thing about me. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ọba, tẹ́ ẹ bá fẹ́ bẹ̀ wá níṣẹ́ ẹrú rẹ̀ ńjọ́ mi, tẹ́ bá ti mọ̀ pé kì í ṣiṣẹ́ continuity ni, ẹ má jẹ́ ká sọ di ètò. Ẹ jẹ́ ká sọ di ká pe àwọn èèyàn jọ ká dẹ̀ fún wọn once. Kóníkálùkù mọ̀ pé àwọn ti gba nǹkan táwọn fẹ́ gbà, àwọn ti lọ. Bó ṣe rí nìyẹn, ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. Ètò tèmi tá a mú wá. Nǹkan kan ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá láìpẹ́ yìí tó lágbára. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan tẹ́lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí ló jẹ́ àfọwọ́fà àwọn aṣáájú wa nítorí ní táwọn ó jẹ nìkan. Lọ́pọ̀lọpọ̀ wàhálà tẹ́lẹ̀ tó bálẹ̀ Yorùbá ló fi bálẹ̀ Yorùbá. Kí ni tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí? Ní federal level, ní Abuja láàárín ọ̀sẹ̀ tó kọjá lọ, Bàbá Bọ́lá Ahmed Tinubu sign kankan into law pé kí state police káwọn èèyàn lọ decide bó ṣe fẹ́ run ẹ̀ ní each state. Àwọn àríwá wa pariwo, wọ́n ní state police àwọn olówó táwọn fẹ́ fi run ẹ̀ nítorí pé àwọn owó àwọn sátánà làwọn máa ń depend lé lórí tí wọ́n fi ń gbádìí tí wọ́n àwọn kì í gbogbo ní tax reform tí wọ́n bá ń ṣe yẹn àwọn
kò kàn wọ́n lọ́dọ̀ wọn. Ibi ló ti kàn wá. Tẹ́ ẹ bá wò ó látẹ̀yìnwá, ẹ rí i pé gbogbo ń t'Awólọ́wọ̀ ṣe sí South West tá à ń pariwo láyé Western Region, owó ojú ogun àwọn bàbá wa ní owó orí. Ó dìjà náà láàrin Awólọ́wọ̀ àtàwọn bàbá wa gbà yẹn náà, táwọn náà mú nǹkan lẹ̀. Ó wà nù wàhálà Àgbẹ̀kọ̀yà, owó orí ni. Ó lé wọ́n lé ẹlòmíì tó bá bọ́ lẹ́nu mọ́tò báyìí yóò bẹ́ lùgbẹ́ ni, yóò sá lọ. Ẹlòmíì ò ti torí rẹ̀ jáde mọ́. Tẹ́ ẹ bá wo nǹkan tí ìyá Fẹlá Aníkúlápó tó jà fún lóde Ẹ̀gbá, owó orí ni. Kì í ṣe pé ó rọ Yorùbá náà lọ́rùn, ṣùgbọ́n àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá tó jà bàbá wa látijọ́, àwọn pé bí kò tó Ọ̀yọ́ tètè ọ̀rọ̀ ọmọ tètè yé wọn púpọ̀. Wọ́n pè wọ́n jókòó, wọ́n bá wọn sọ̀rọ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba pé tẹ́ ẹ bá sanwó orí ọjọ́ iwájú yín ni, yóò jẹ́ ìwúlò fún yín. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọ́ ní ètò ọrọ̀ ajé yín nìkan ló lè yanjú. Eléyìí tẹ́yìn náà bá ń dá nídà kọ́ńkọ́ tẹ̀ ń dá pamọ́ yìí, yóò mọ ní tó náà mọ bí. Àwọn bàbá wa dé gbà síjọba lẹ́nu. Àwọn bàbá wa gbà síjọba lẹ́nu. Wọ́n san owó orí. Látara owó orí táwa san ní West nígbà yẹn ni wọ́n fi kọ́ Nigeria House tó wà London. Bàbá wa Báfẹ́mi Awólọ́wọ̀ ló kọ́, lélẹ́yìí tó tíjọba Nàìjíríà ti gbà lọ́wọ́ wọn lénìí, tó jẹ́ pé bàbá wa Ọbásanjọ́ ló gbé bùn ìjọba Nàìjíríà. Ara ẹ̀ ni eléyìí tán fi kọ́ Nigeria House tó wà ní Mecca ní Saudi Arabia, tó jẹ́ pé táwọn èèyàn bá lọ, ìwúlò ẹ̀ ni pé káwọn èèyàn kúrò ní ilẹ̀ Yorùbá káláwọn fẹ́ lọ ṣe hájì kí wọ́n dẹ̀ rí ibi dé sí. Ṣùgbọ́n lénìí tíjọba Nàìjíríà bá lọ sí hájì, wọn ò jẹ́ kí ìran Yorùbá gan dé síbẹ̀ mọ́ o. Àwọn Yorùbá wa ìta gbangba wọn ń sùn ní Saudi. Ìmíì ó mọ̀sùn mọ́sálásí tí ó fi kúrò lọ́nà ni, kò rówó òtẹ́ẹ̀lì. Inú òtútù torí ẹ̀ tán bá dé oríṣiríṣi àìsàn ni wọ́n ó gbèdé. Ilé tí bàbá wa Awólọ́wọ̀ gba owó lọ́wọ́ bàbá ńlá wọn tí wọ́n fi kọ́ nígbà yẹn pé tẹ́ ẹ bá lọ ẹ máa rí ibi dé sí. Ilé ọ̀hún títí di tìjọba Nàìjíríà lénìí, bàbá Ọbásanjọ́ ló gbé fún wọn. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí bàbá Awólọ́wọ̀ fi owó orí ilẹ̀ Yorùbá tó fi ṣe. Nígbà tí bàbá Awólọ́wọ̀ ṣe ẹ̀kọ́ ọ̀fẹ́ fúnlẹ̀ Yorùbá, wọn ò ṣerú rẹ̀ níbòmíì ní ìran míì. Ìran Yorùbá nìkan ló ṣẹ̀kọ́ ọ̀fẹ́ rí ní 50 to 58 náà fi rán ẹ̀kọ́ ọ̀fẹ́. Ìwé ọ̀fẹ́, ìwòsàn ọ̀fẹ́, Awólọ́wọ̀ ló kọ́kọ́ rọ̀ ọ̀nà ẹ̀rí pẹ̀lú owó kòkó àti owó orí àwọn bàbá wa nígbà yẹn. Ìgbà yẹn la rí ìwúlò owó orí. Ìgbà yẹn la rí ìwúlò ètò ọrọ̀ ajé gidi ní Nàìjíríà tá a rí nílẹ̀ Yorùbá. Àwọn ẹ̀yà yòókù wọn fíìlì ẹ̀rí ohun táwọn fíìlì ńgbà yẹn bíbáyìí, àwọn ò fíìlì ẹ̀rí tiwọn torí wọn ò fi kọ́ àwọn káwọn máa san. Wàhálà tí a bá sọ̀rọ̀ owó orí, tí a bá ní kí Yorùbá máa san 10% Yorùbá ó san, torí ṣiṣẹ́ àwa kì í so ní jìbìtì, àwa kì í tajà èrú. Ìran Yorùbá yìí kì í ta ọjà erùpẹ̀ débi pé wọ́n gbowó òkúta. Àmọ́ àwọn tí ìrìn àjò yìí ó mọ ní lára orílẹ̀-èdè yìí. Ṣùgbọ́n kan wà ńbẹ̀, nígbà tí bàbá Awólọ́wọ̀ ọ̀rọ̀ ti ẹ̀kọ́ ọ̀fẹ́, àwọn ará wa òkè ọ̀hún wọ́n káwọn ọmọ wa wá tán fi mọ́tò kó wọn wá kẹ̀tíkẹ̀tí wá s'Èkó, wá sí Ìbàdàn kán lè bá a lọ skul ọ̀fẹ́ léyìí táwọn ò lè ṣe lọ́dọ̀ tiwọn. Bàbá Awólọ́wọ̀ fi wọ́n lẹ̀ ńgbà náà pé
pé kí ẹ jẹ́ wọn ó lọ èrè táwọn náà jẹ látara wa nìyẹn, wọ́n dẹ̀ jẹ́ lérè tó wúlò fún wọn lénìí. Púpọ̀ nù wọn ló rí ẹrapa ẹ̀kọ́ ọ̀fẹ́ látara ẹ̀kọ́ ọ̀fẹ́ tí bàbá Awólọ́wọ̀ dálẹ̀ ní West. Ṣùgbọ́n torí pé Ọlọ́run ò dá wọn lẹ́ni tí máa ń sòótọ́, Ọlọ́run wa tó dá ayé àti ọ̀run ó yọ òdodo kúrò ní ọ̀rọ̀ wọn. Wọn ò ní jẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ láyé pé àwọn bẹnẹfìtì látara ẹ̀kọ́ ọ̀fẹ́ Awólọ́wọ̀, ṣùgbọ́n àwa mọ̀. Torí tó ṣojú wa ni. Kí ni mo wá fẹ́ fàyọ níbẹ̀? Lénìí, Bàbá Bọ́lá Ahmed Tinubu wá ń sáìn pé ókè ó rògbòdìyàn ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀‐èdè yìí, kí la lè ṣe sí? Bó tiẹ̀ jẹ́ pé àwọn náà ti kọ́kọ́ kọ tí ọ̀gbọ́n sí rí. Ara tá a máa ń sọ fáwọn èèyàn wa nìyẹn. Bàbá ti kọ tí ọ̀gbọ́n sí ọ̀rọ̀ ètò ààbò, ká dá ọlọ́pàá àbílẹ̀ lẹ̀, wọ́n ti kọ̀yìn sí rí. Ṣùgbọ́n lénìí Ọlọ́run darí wọn padà wá bẹ̀ tán bàtà rí pé the only solution náà ni kí community kọ̀ọ̀kan ní àwọn tí ó mọ mójútó ètò ààbò. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣègbésẹ̀ lórí ẹ̀ pé ókè gbogbo state ẹ lọ wá bẹ̀rẹ̀ sí yanjú rẹ̀. Làwọn ará wa òkè ọ̀hún náà bá tún gbégbésẹ̀ pé pé any state tí wọ́n bá ti ṣe ètò ààbò, àwọn in particular wọ́n mention ara wọn, àwọn gbọ́dọ̀ ní 50% nínú wọn. Wọn ò sọ̀rọ̀ tìlú wọn o, ètò ààbò tìlú wọn wọn ò sọ̀rọ̀ ń padà. Wọ́n tẹ́ pé ètò ààbò títí yín lọ́kọ́ mẹ́ẹ̀ lórílẹ̀‐èdè yìí, wọn ò sọ. Lẹ́fì mọ orí èèyàn tán jẹ́. Wọ́n dé wọ́n bẹ̀rẹ̀ wàhálà. Gbogbo pépà Nàìjíríà ló gbé pé 50% làwọn gbọ́dọ̀ ní. Lẹ́fì mọ orí ẹ̀dá tán jẹ́. Ṣùgbọ́n inú mi máa dùn pé ìran tí mo ti wá ọgọ̀. Tẹ́ni tí bá ń bá ọ sọ̀rọ̀ bá gọ̀, tó bá rédí àgọ̀ lẹ́nu ẹ̀, ìwọ tí wọ́n sọ̀rọ̀ fún òní fi tí àgọ̀ gbọ́. Àwa tí wọ́n ń bá sọ̀rọ̀ àfi tí àgọ̀, àfi gbọ́ ọ̀rọ̀ àgọ̀ táwọn ń sọ. Ọ̀rọ̀ àgọ̀ ni kéèyàn máa yan bọ lórí ilẹ̀ onílẹ̀ wípé tẹ́ bá pín ogún yín o, àjọ pín dọ́gba ni. Mo wá fi ètò tòní mo fi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà Yorùbá létí. Ṣùgbọ́n mo rí pé àwọn àgbààgbà Yorùbá ìṣòro lẹ jẹ́ fún ìran Yorùbá lásìkò tá a wà yìí. Àwọn tá a pè lágbààgbà ilẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìṣòro wà tó jẹ́ pé táwọn ó jẹ́ tí wọn ò jẹ́ wọn ó lè ronú. Tábátà àti rí tọ́rọ́ kọ́bọ̀ ó ti tán. Wọ́n ṣe tá àti ta ọkọ̀ òdi wọn. Níjọ́ kìíní àná tá a ṣe ensas, torí ẹ̀ ní Yorùbá ìhà tá a kọ sí ensas, tẹ́ ẹ bá rántí rẹ̀ títí dọ̀la, ẹ mọ̀ọ́rú ogun tí ìbá jà wá nílẹ̀ Yorùbá. Ogun ńlá ni lọ́lọ́run dọ́gbọ́n gbé kúrò lórí wa. Ìgbà tí wọ́n ṣe ensas, Àbújá ni president wà, Èkó ni wọ́n fẹ́ bọ́ǹbù. Tó jẹ́ káwa kẹ̀yìn sí gbà yẹn nìyẹn. Kì í ṣe pé àgbọn àmọ́ ń tó yẹ ká ṣe o. Tó jẹ́ káwa kẹ̀yìn sínú. Èmi bí ẹnìkan kẹ̀yìn sí. Torí ìdí èyí, ẹnìkan jókòó sínú stúdíò kan. Ìwọ̀n à ń pariwo pé kí wọ́n lọ sóyìnbó, kí wọ́n lọ bọ́ǹbù, ká bọ́ǹbù gbogbo òyìnbó, ká bọ́ǹbù, ń ṣàǹdárúkọ gbogbo tí wọ́n bọ́ǹbù. Ó dẹ̀ wà nínú stúdíò kan. Ó ń rán àwọn ọmọ ń ṣe níta. Wọ́n ń fèdè ara wọn fọ̀ tá à ń gbọ́. Ṣùgbọ́n wọ́n ló nílùú òní fẹ́ kí ìlú ẹ̀ ò tú àfọ́mọ́ àlè ènìyàn. Irú àwa ń gbà náà àwa rí pé kíní ti kọjá nǹkan tá à ń rò. Ogun leléyìí tá à ń wò yìí, eléyìí kì í ṣe ẹ̀hónú, ó ti dogun. Property Lagos State ló fẹ́ lọ sí.
ṣùgbọ́n yóò àwọn bàbá wa máa pa òwe kan ó ní tí kò bá nídìí ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ̀ ntẹ́rí tó ṣẹlẹ̀ ńgbà yẹn àwa la fogun jára wa ọ̀nà wo lágbà fogun jára wa bàbá Bọ́lá Ahmed Tinubu yìí náà ló kọ́ọ̀sì problem tó dé level tó dé látijọ́ gbogbo wa pátá la gbọ́ nù tàn ní tí bàbá wọn fojú bàbá tiwa rí ìṣòro tí Nàìjíríà nílé ní Yorùbá ti rí báyìí tó bá jẹ́ pé bàbá tí wọ́n gbà f'Awólọ́wọ̀ ńgbà náà pẹ̀lú gbogbo agreement àjọjọ nílẹ̀ ara wọn tó sáré gba ilẹ̀ Haúsá lọ tó lọ tú gbogbo àṣírí yẹn fún wọn lókè Ọya táwọn òyìnbó gbogbo wọn pàdé àpòpọ̀ l'Awólọ́wọ̀ lórí tí wọn ò jórí nǹkan kan ṣe àwa ò gbàgbé ìtàn bẹ́ẹ̀lẹ̀ àmọ́ a rí ipa tí bàbá ńlá wọn kó nígbà yẹn a sì mọ ọgbọ́n tí bàbá ńlá wọn dá láti control ilẹ̀ Yorùbá at all cost ṣùgbọ́n àwọn èèyàn wa wọ́n máa ń gbàgbé ìtàn mo sọ̀rọ̀ kan ẹni tó bá ti nàbọ́n sí bàbá rẹ̀ rí lójú ìjà tó yàdá sí bàbá rẹ̀ tíjà bá parí ọ̀tá rẹ̀ sí ni tọ́mọ onítọ̀hún bá dàgbàgbà pọ́tá rẹ̀ ni ẹni tí bàbá rẹ̀ ti yọ àdá àti ìbọn sí bàbá rẹ̀ rí lójú ìjà tí irú ọmọ ẹni bẹ́ẹ̀ bá ń dàgbà ọ̀tá rẹ̀ sì ni gbà tí bàbá Bọ́lá Ahmed Tinubu ó di gómìnà Lagos State ẹ bẹ̀rẹ̀ sí ní fún wọn lápọ̀ìntmẹ́ǹt òun ló dá wàhálà lẹ́lẹ́ ní tẹ̀rí wàhálà tí Lagos State kó sí bàbá Bọ́lá Ahmed Tinubu ló dá lẹ̀ ẹ rò pé èèyàn ni wọ́n ẹ̀ wá ń pè wọ́n léèyàn lénìí ṣé wọn ò ti máa jẹ́wọ́ fún yín pẹ́yìn gangan lọ́ọ́ máa lè nígbà tí èèyàn gbàyàn sílé tó fẹ́ máa pe onílé lọ́ọ́ máa lè tí ń pàtàn pé àwọn ará ilé yìí ọmọ àlè ní àwọn gangan lọ́mọ ọkọ ìtumọ̀ rẹ̀ nìkan tá à ń rí lè ní ẹ wà lórí ilẹ̀ onílẹ̀ ẹ wá yan fáńdá ẹ ń tọ́jú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà á pé kò sí tí wọ́n ó ṣe ṣùgbọ́n mẹ́wàá ń bẹ nínú àkọ́ ẹ̀mọ́jà ń parọ́ tẹ̀yìn jẹ mẹ́wàá ń bẹ nínú àkọ́ o eléyìí ni ó mọ̀ wá fa ọ̀rọ̀ sí ní létí fún gbogbo ọ̀ràn Yorùbá ẹ̀yin tẹ́ ẹ ní nǹkan ṣe pẹ̀lú wọn tẹ́ ẹ nígbàgbọ́ nínú wọn pé èèyàn ni wọ́n tá bá fọ̀ bẹ́ ẹ̀yìn jẹ́ yín níṣu ẹ̀ gbọ́dọ̀ bínú o torí ẹ̀yin lẹ́ ń fa sùrùtù lẹ́sẹ̀ jẹ́jẹ́ sùrùtù jókòó tẹ́ ẹ lọ ń tọwọ́ bọ̀ lẹ́nu tó bá gé yín jẹ ẹ̀yin lẹ́ fà á. àwọn federal state police ilẹ̀ wọn claim pé ẹ fẹ́ gba 50% nínú state police nílùú Èkó tíá ṣé irú Ìbàdàn lẹ́ ti gba 50% wọ́n tẹ̀ rí tí Ìbàdàn gbà tọ́ra wọn ni wọ́n ní agbára nìbàdàn ṣé kí n ṣàwọn náà pé speaker Ìbàdàn lọ́ṣun wọ́n ó rí 50% gbà lọ́ṣun nítorí pé àwọn náà bí gọ́vnọ̀ kọ́ńdọ̀ Adeleke màmá wọn Ìgbò ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mo bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo sọ́njọ́ sí ọ̀rọ̀ yẹn wé gan bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò kákún ẹ rí i pé àwọn ẹni tẹ́ fún ní oúnjẹ tí ó wà máa ti di ẹ̀yìn tẹ́ fún lóúnjẹ lọ́wọ́ mú pé ẹ gbọ́dọ̀ jẹun ní ìran yẹn ìran olójú kòkòrò ìran oníjìbìtì torí ẹ̀ ni mo ṣe ń pè é pé kẹ́ wà very careful 2027 géèmù tẹ́ ń play pẹ̀lú wọn tẹ́ rò pé wọ́n wà pẹ̀lú yín irọ́ ni o bàbá àṣírí mò ń gé fún yín lénìí torí ẹ̀ àwọn pọ́lísì tẹ́ ń gbé kalẹ̀ sínú yín tí ọkàn yín balẹ̀ ẹ̀yin náà ẹ̀ máa ní nígbàgbọ́ wípé ẹ̀ lọ míì mọ́ ẹ̀ máa ní torí wọ́n plan yín gan ẹ̀ mọ̀jà parọ́ tàn yín jẹ wọ́n plan yín èmi ò mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe o mi ò mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe
tẹ́ ẹ bá dẹ̀ dọ́gbọ́n sí pẹ̀lú nǹkan tá à ń rí wàláì bàbá tẹ́ ẹ má da ọgbọ́n kankan nípa ọ̀rọ̀ election ẹ jẹ́ kí election yẹn jẹ́ wáyé ní wọ́ọ́rọ́wọ́ ẹ̀yin fúnra yín lẹ kọ́ọ̀tù gbogbo tí ń tẹ̀lé yìí o tẹ́ ẹ bá dọ́gbọ́n sí ẹ sọ ọ̀dọ̀ àwa ilẹ̀ Yorùbá àṣírí bẹ̀lẹ̀ gbọ́lẹ̀ ni kí gbogbo orí ó fọ́ tí ó bá fọ́ kóńkàkù lè bá bi tiẹ̀ lọ ṣùgbọ́n mo fẹ́ kí ìran Yorùbá ó máa gbáradì because pé kò ní fọ́jú pọ̀ ní 2027 ẹ gbàgbé pẹ̀lú nǹkan tá à ń rí àti bí ṣe ń lọ ẹ gbàgbé olóṣèlú náà ni ó pín Nàìjíríà fúnra wọn àwọn fúnra wọn mọ́ yọ̀bẹ tí ẹ rí tá bá sì yọ̀bẹ tí tán bóun ni ó ṣe pé ìran Yorùbá òun ni àdúrà tí ẹja máa ṣe torí ẹ̀ mo ṣe máa ń ti ọ̀rọ̀ mi sáwọn àgbààgbà tí wọ́n dákẹ́ tí wọ́n ń wòran àwọn ni ó sunkún rẹ̀ jù because ẹni tí ayé bá ti torí rẹ̀ bàjẹ́ ayé ò ní dákẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ torí ẹ̀ ló mú mi ṣe ètò tí mo ṣe láàárọ̀ yìí ọ̀rọ̀ ń bọ̀ lórí ọ̀rọ̀ yẹn ẹ tún gbọ́ wínrínwínrín tí màá tún ráyà ti padà wá ẹnjọ́ mẹ́ta yìí kò sí náà kò sí a lot of things nẹ́tíwọ́ọ̀kì gan dà mí láàmú but ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ sì ń bọ̀ tá a mú wá lórí ìkànnì yìí ẹ ṣé mo dúpẹ́.